Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, àtúnkù ìyálẹ̀ta ní àkókò gbà tí fídíò Ṣèyí Ọmọ Ògbómọ̀ṣọ́ Media TV bá dé ọ̀dọ̀ ẹ̀yin lólùfẹ́ mi. Ọ̀rọ̀ kan ni mo fẹ́ dáhùn, mo fẹ́ fèsì fún ọmọ ẹranko kan tó ní àwọn kan o agbára fẹ́ẹ̀ tán lọ́wọ́ wọn, pẹ́pẹ́sẹ́ o àwọn náà fẹ́ẹ̀ dẹni àná, kò síná tí ó tàn tẹ́lẹ̀ tí ò ní tán. Ẹni bá ń ṣe wóróworó ni kó sinmi wóróworó. Ẹni bá wà ń pò kan léni inú kú ń bẹ̀ lọ́la torí pé àwọn kan kú ń bẹ̀ lọ́nà fi bọ́ bẹ̀. Fúndìí eléyìí ẹyẹ sọ wóróworó, jẹ́ kí wọ́n pe bàbá ńlá kú bàbá tiẹ̀ náà lọ́daràn pọ̀ pààyàn. Tí bàbá rẹ bá lóko kó o lè mọ bí nǹkan yẹn ṣe wúwo tó, jẹ́ kí wọ́n pe bàbá rẹ lọ́daràn, jẹ́ kí wọ́n pe bàbá rẹ ní akówó ìjọba jẹ, jẹ́ kí wọ́n pe bàbá rẹ ní kidnapper, jẹ́ kí wọ́n pe bàbá rẹ ní báńdíìtì, kó o wò bóyá náà rí ó dùn wọ́n tó jọmọ gangan. Ṣé o tí irú kọ̀ǹdíṣàn tó dé bá ọ̀gá yín bàbá ti yín o, àìní àkíyèsára àti èmi mo lè wí ló ń kó bá gbogbo yín, torí pé ẹ láìkẹ́ máa dìbrémù àwọn èèyàn, ẹ kì í fọpọlọ ṣe fídíò tẹ bá ń ṣe. Nígbà tó ṣe pé ń tẹ gbé dání yẹn ò yé yín, ẹ ń pera yín journalist, ẹ ń pera yín broadcaster, bọ̀ ń tó rọ̀ máwọn nǹkan yẹn ò yé yín, ẹ̀kọ́ àbọ̀ lẹ́kọ́. Tẹ bá kọ́ ẹ̀kọ́ odidi ni ìwọ̀nba lẹ́mọ̀ ṣe wọ́n ràn wọ́n rán mọ́. Tó bá fẹ́ bú ẹni tó jù ẹ lọ, tó lówó jù ẹ lọ, tó nípò jù ẹ lọ, ó ní ọgbọ́n tó lè fi bú tí ò ní mọ̀ pé òun bú òun gan. Ẹni tí ò gbọ́ ìlú tán lu dàǹdàdìndín ìwèrè àtijọ́ fún yóò wọn jó nígbà tí ò gbọ́. So fún di eléyìí, kìí ṣe gbogbo àwa tá a jẹ́ blogger, broadcaster, àbí journalist, àbí content creator, kò ń ṣe gbogbo wa ni ọpọlọ wa dojú délẹ̀ bíi tiyín. So àwa mọ amòfin tó rọ̀ mọ́ iṣẹ́ tá a gbé dání, má dì fírèmù èèyàn, má bá yẹn lórúkọ jẹ́, má sọ ohun tójú ẹ̀ ò tó, má sọ ohun tó ò mọ̀ ń pa ẹ̀. So ìwọ tó bá ń fọ́lọ́ òun nǹkan yìí, ẹni tí ó mú ẹ sọ́wọ́ ò múra, jẹ́ ẹran ẹ létí, torí pé òun sọ pé agbára fẹ́ẹ̀ tán lọ́wọ́ wọn. Jẹ́ ẹran ẹ létí nígbà tí ẹni tẹ́ ń tẹ̀lé, tẹ́ ń sọ̀pọ́ọ̀tì. Ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ kan sọ̀rọ̀ ńgbà yẹn ń pa ó ṣe bóyá kóòkì àbí nǹkan náà sọ̀rọ̀ ńgbà yẹn. Láwọn ọmọ yẹn lẹ́wọ̀n ni. Ẹ̀bẹ̀ ló mọ̀pọ̀, wọn ò pè àwọn lápàyàn o, wọn ò pè wọn lọ́daràn o, kódà àwọn àsọ̀rọ̀ bàjẹ́ kankan sí wọn, wọn ní kóòkì lásán náà láwọn ọmọ yẹn tán lọ. Ètò lò kéré jù nìbàdàn lóòjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin. Ẹnìkan wá pín ẹ̀ lápàyàn, ó lọ́daràn ni, ó kówó ìjọba jẹ, kò ṣiṣẹ́ kan, kò ṣàbọ̀ kan, wọ́n wá ní ó mẹ́rìí wá, kò rẹ́rìí mú wá. Àwọn bàbá gan ṣe wọ́n tẹ́ tó ń dùn Ṣèyí Ọmọ Ògbómọ̀ṣọ́ yẹn wọ́n sì rán lẹ́wọ̀n kan, ti rán lẹ́wọ̀n tí ò ní dé mọ́ pẹ́ẹ́pẹ́, ẹ máa jẹ yín ìṣó náà.